lábí kórì rẹ̀ ó dìde. Ọmọ kan bí ẹgbàágbèje ní kí abẹ́fẹ́ o. Ọmọ owó sírímù sírímù, ọmọ òkùnkùn sírímù sírímù. Òkùnkùn ní gbé owó mi ò ní gbé orí adé o. Irèe ṣánilé o. Irèe ọ̀yẹ́ níṣẹ́lẹ̀ bàbá rẹ̀ tó bí ọlọ́mọ. Adéfisáyọ̀ ọmọ bí ọjọ́ rẹwà ọkùnrin. Bí ó bá sí ọmú, bí ó bá sí ọmú tí bẹ́ẹ̀ láyà obìnrin àtìlẹ̀kẹ̀ tí ń bẹ níbàdí ìyàwó. Abẹ́fẹ́ bá dára lẹ́wà jòbìnrin lọ Àṣàkẹ́ ọlá mo wí bẹ́ẹ̀ n ò níye wí. Ọmọ olórí Victoria òkè lábímọ ṣe bí iṣẹ́ àwọn bàbá rẹ̀ lọ jàre. Irèe ọ̀yẹ́ ọmọ ará orí òkè, ọmọ olókè méje méje méje, ọmọ ọ̀yẹ́ ìtàkíọ́là. Irèe ní mo gún ọmọ agbórí òrò pété. Ọ̀rọ̀ Irèe rìn eré ní sá nínú ilé àwọn bàbá tó bí ọlọ́mọ ní Abẹ́fẹ́ ọ̀pọ̀ àmórígbé ọdún. Orí ọjọ́ gbogbojọ́ ọ̀tọ̀ ìṣẹ̀dá kó má jọ fẹlẹ́ ìsàsèmọ́ kájọ ló lẹ̀ èyí pẹ́pẹ́pẹ́. Abẹ́fẹ́ àhàlẹ́ bímọ fúnran bàbá tó bí ọ̀kára àwọn àìkú ti ṣe balẹ̀ wọ̀rọ̀. Bí mo bá sì ran bàbá yìí tí dé gùdù wọn padà wálé. Ẹ̀yin lọ́mọ àjòjì kan kì í wọgbó kúyà. Àjòjì tó bá wọgbó kúyà ẹ̀bọ̀ra ni mo bọ́rú wọn lásọ. Ǹlẹ́ Abẹ́fẹ́ o, ọmọ arọ́jò déyàwó ládé ìkònà oníkò ọ̀ọ́ ní kò kùnà lágbára Ọlọ́run ọba. Àṣeṣe túnṣe ọdún ayọ̀ ńlọmọ ṣe lágbára ọba tó dá ní ìwáyé. Ó wádìílé àwọn bàbá rẹ̀ gangan. Ọ̀yẹ̀kún, Àkúìsà, Kọ̀mí ọ̀gẹ́, ọmọ òye níran.